sórí ìkànnì yìí àti channel yìí ẹ̀yin olólùfẹ́ Kọ́lé Oṣó àti olólùfẹ́ Yorùbá movie ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń bá wa subscribe tẹ̀ like ẹ̀yin náà ti ń support Kọ́lé Oṣó náà nìyẹn láti rí pé apá kẹjọ ó jáde. Nínú apá kẹjọ yìí a máa rí àwọn alágbára ìmíràn tó ń fẹ́ kojú ìdílé Kọ́lé Oṣó tó sì dàbí ẹni pé omi fẹ́ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu àti a máa rí bí Oṣówàndé yóò sì máa pitú ọwọ́ rẹ̀. Mo ti sọ ṣáájú wípé àwọn ìdílé yìí wọn ò bá ti borí wọn ti pẹ́ ṣùgbọ́n nípa ìfọwọ́sowọ́pọ̀ wọn òun ló fà tó fi dàbí wípé wọn ò rí wọn borí o. Níbẹ̀ náà ni Ifá àti ọwọ́ yóò tẹ Ifá o nínú apá kẹjọ ṣùgbọ́n ẹmu ẹkì ẹran bí ò rẹ̀ kọ́ ẹ̀yin tí ẹ ti ń fi ọkàn bá Kọ́lé Oṣó lọ láti apá kìíní. Mo fẹ́ béèrè ìbéèrè kan ẹ jọ̀ọ́ ṣé ẹ rò wípé Kọ́lé Oṣó a lè nominate fún award ẹ̀yin tí ẹ bá fẹ́ ká fi ṣe nomination fún award ẹ jọ̀ọ́ ẹ bá wa bọ́ síbi comment section kẹ́ ẹ sọ bó bá ṣe rí gan àti wípé support yín òun náà ni a nílò. Ẹ ṣé bí ẹ ṣe ń bá wa wò ó tẹ́ sì ń subscribe ẹ̀yin náà ni igi lẹ́yìn ọgbà torí ènìyàn náà ni aṣọ èèyàn. Nínú apá kẹjọ yìí gbangba ó dẹkùn kedere yóò sì bẹ́ wò àwọn tó ń bọ̀ wá ṣeré nínú òṣèré yìí gan grandma kò gbẹ́yìn o ìyẹn mama Péjú Ògúnmọ́lá gbogbo wọn náà ni wọ́n jà takuntakun nínú eré tí àwọn alágbára míì àtàwọn aláwọ̀ míì náà oníṣègùn gbogbo tí wọ́n sì kóríjọ bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀dọ́ náà ń sa ipá wọn láti rí wípé wọ́n mú ìdílé Oṣó balẹ̀ ṣé wá ṣeéṣe àbí kò ṣeéṣe ẹ sì rántí Èṣùbí eléyìí tí Èṣù padà lẹ́yìn rẹ̀ nínú apá keje gbogbo rẹ̀ náà ni a ó mọ̀ tẹ̀wò ṣe mọ̀ wípé àgékù ejò ó lọ́rọ́ nínú àgbò tó sì lọ sẹ́yìn agbára ló lọ mú wá. Ǹjẹ́ Èṣùbí yóò darapọ̀ mọ́ Oṣó family ni tàbí òun náà yóò lọ wá agbára kún agbára nínú apá kẹjọ òun náà la ó ti máa ṣe ìwádìí.